yá ọ̀rọ̀ ti dójú ọ̀rọ̀ ó ti dé ojú ọ̀rọ̀ pátápátá. àwọn bàbá wa orí adé ọrùn lẹ̀kẹ̀ ọbẹ̀ látòrí bàbá wa onírìṣà ọ̀jájá àfìdípọ̀tẹ̀mọ́lẹ̀ káàkiri gbogbo àwọn ọba pátápátá nílẹ̀ Yorùbá wọ́n ti jẹ́wọ́ ọmọ ọkọ ọ̀rọ̀ ti dójú ẹ̀. wọ́n ti jẹ́wọ́ ọmọ ọkọ fún federal government, fún ìjọba àpapọ̀ pátápátá. wọ́n ti jẹ́wọ́ ọmọ ọkọ fún wọn. wọ́n ti jẹ́wọ́ ọmọ ọkọ gbogbo tó ń bẹnu wọn pátápátá. gbogbo àwọn ìwà tí ọ̀dà tí wọ́n ń ṣe. àwọn ọba wa wọ́n ti dúró tán, wọ́n fẹsẹ̀ múlẹ̀ wípé àwọn ti dúró ti ìran Yorùbá, àwa ọmọ Yorùbá wọ́n ti dúró ti ilẹ̀ Yorùbá pátápátá. wọ́n ti dúró fún wa o, wọ́n ti dúró tán, wọ́n ti ṣe bíi bàbá fún wa bí ẹ ti ń ṣe bọ̀ látẹ̀yìn. eléyìí tún wá lélẹ̀, eléyìí lélẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ẹ rí i pé gbogbo wa là ń pariwo wípé ọwọ́ àwọn bàbá wa orí adé ọrùn ìlẹ̀kẹ̀ òun ni ilẹ̀ Yorùbá yìí wà. ọwọ́ wọn ni àwọn ọmọ Yorùbá yìí la wà. ìlọsíwájú ìdàgbàsókè ilẹ̀ Yorùbá, ìlọsíwájú ìdàgbàsókè àwọn ọmọ Yorùbá wípé ọwọ́ àwọn bàbá wa ló wà, tí kì í ṣe pé rọ́. ẹ rí i pé n tó fojú hàn gedegbe ni, n tó wà obvious, tó show clearly, ó wà glaring, everybody fojú rí wípé agbára yìí, ìlọsíwájú ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá, ìtẹ̀síwájú àwọn ọmọ Yorùbá, ìdàgbàsókè gbogbo wa pátápátá lápapọ̀ ọwọ́ àwọn bàbá wa orí adé ló wà. ẹ rí i pé à ń pariwo, àwọn ọba kan ń gbórí wọnú, àwọn ọba kan ń gbórí jáde. wọ́n ti jẹ́wọ́ ọmọ ọkọ. etí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, bàbá wa Ọ̀jájá, bàbá wa Ògúnwùsì, ọ̀rọ̀ tó bá ti ẹnu wọn jáde ẹ gbà wípé ọ̀rọ̀ ńláńlá ni. ẹ gbà wípé ọ̀rọ̀ tó bá tẹnu wọn jáde, gbólóhùn tó bá tẹnu wọn jáde, ìgbésẹ̀ tó bá tọwọ́ wọn jáde, tó ti ẹnu wọn jáde, ẹ gbà wípé àkójọpọ̀ àwọn ọba lápapọ̀ ni. ni mo fi ń sọ fún wa wípé àwa tá a wà nídìí Yorùbá nation, ẹ jẹ́ kára máa mú wẹ́rẹ́wẹ́rẹ́ bá ṣe mú bọ̀ yìí. ọ̀rọ̀ wa ti dayọ̀, ọ̀rọ̀ wa ó ti dayọ̀, ọ̀rọ̀ wa ó ti di ìdùnnú. pẹ̀lú ògo tọlọ́run ọba, Yorùbá nation ó wáyé wọ́rọ́wọ́. pẹ̀lú ògo tọlọ́run ọba, Yorùbá nation yóò wáyé pẹ̀lú àlàáfíà, láì ní sógun, láì ní sí wàhálà, láì ní sípà ń lo ìbọn, à ń lo ọkọ̀, à ń lo machine gun, à ń lo missile, à ń lo rocket, tí kò ní sí fighter jet níbẹ̀ rárá tọ́. ọ̀nà àlàáfíà, ọ̀nà ìrọ̀rùn ìní ò fi wá bá wa wọ́rọ́wọ́, ànípẹ̀dín, a ó mọ̀ lé sí ni nínú ẹ̀mí, nínú agbára, nínú ipò, nínú ọlá. àmì àṣẹ. ọ̀rọ̀ ti dójú ẹ̀, gbangba ti dẹkùn, kedere ti bẹ́ wò. gbangba ti dẹkùn, kedere bẹ́ wò. gbangba dẹkùn o, kedere bẹ́ wò. kedere ti bẹ́ wò. àwọn bàbá wo orí adé tí ọ̀rọ̀ ń ti ẹnu bàbá wa Ọọ̀ni tilé Ifẹ̀ Ọ̀jájá, bàbá wa Ògúnwùsì, tọ́rọ̀ ń tẹnu wọn jáde. àwọn bọ́ǹbù ọ̀rọ̀ tó ń jáde látẹnu wọn sọ́dọ̀ ìjọba àpapọ̀, sọ́dọ̀ ìjọba stéètì, sọ́dọ̀ ìjọba lókà, tí wọ́n fi ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n ń tú jáde fún wọn, tí wọ́n ń sọ, tí ò sínú wípé wọ́n ń pẹ́ sọ, tí ò sínú wípé à ń dà pé, tí wọ́n sọ ojú abẹ níkù, bó bá lè ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀. ẹ rí i pé mo ń sọ fún yín wípé Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation, ẹ jẹ́ ká gbárùkù tí àwọn ọmọ Yorùbá. ẹ fa àwọn kàńdá sílẹ̀, ẹ fi àwọn kàńdá sílẹ̀. àwọn ọ̀bàlẹ̀ jẹ́, àwọn ọ̀bàyé jẹ́, àwọn tí ń balẹ̀ Yorùbá jẹ́, àwọn tí ń ba àṣà wa jẹ́, àwọn tí ń ba ìlọsíwájú wa jẹ́. ẹ máa wò wọ́n ràn ní báyìí, gbogbo wọn kábàámọ̀, àbámọ̀ tí ń ba gbogbo wọn báyìí. wọ́n ti dára wọn mọ̀, ẹ̀rọjú wọn ni wọ́n ti dára wọn mọ̀. àwọn ọ̀bàlẹ̀ jẹ́, àwọn ọ̀bàyé jẹ́, àwọn tó jẹ́ pé owó ni wọ́n lé, wọn ò lé àlàáfíà, wọn ò lé ìdàgbàsókè ilẹ̀ Yorùbá, wọn ò lé ìdàgbàsókè ìlọsíwájú àwọn ọmọ Yorùbá.
bí a ó ṣe dá dúró tá ó gba òmìnira tá a dá dúró pẹ̀lú ara tá a mọ̀ ṣèjọba ara fúnra wa tẹnu ọ̀kara wa àwọn tó bá wá wọlé tọ̀ wá tó fẹ́ gbédọ̀ wa òfin ó dè wọ́n bófin ṣe di àwa náà tá à ń tẹ̀ lófin gbọ́dọ̀ di àwọn darandaran tá à ń pè ní darandaran èyí tó bá mọ̀ pé wọn ó gbélé wa yóò ṣe jẹ́ àwọn tó bá mọ̀ pé àwọn bá wa dòwò pọ̀ ní Yorùbá nation ara wọn balẹ̀ wọ́ wọn sì tẹ̀ lófin jẹ́jẹ́ èyí tí ó bá tẹ̀ lófin kele ó gbé ọ̀rọ̀ ti dójú ẹ̀ rí i pé mò ń sọ fún wa wípé Masterpiece MTV òun lẹ́ ń wò yìí Masterpiece MTV ti kọjá bẹ́ẹ̀ a máa fún yín bí bá ṣe ń lọ ni ní gbóná fẹ́lifẹ́li a máa gbé wá fún yín ni làbí sọ pé ká subscribe ẹ jẹ́ ká tẹ̀ sí i ẹ jẹ́ ká tẹ̀ka sí channel yìí sódà táwọn fọ́nrán tuntun bá ti ń jáde kọjá pọ̀ wà ní ọmọ bọ́ sí àwa lákọjá àkọ́kọ́ tí ó kọ́kọ́ máa rí láwọn èèyàn fi máa ń pè mí gbogbo gbà ó ẹjọ́ mo tọrọ àforíjì lọ gbogbo yẹn bàbá mi ẹ̀yin ìyá mi mo tọrọ àforíjì mo máa ń gbàgbé lọ́pọ̀lọpọ̀ gbà ẹ dáríjì mi ẹ jẹ́ ká ṣe é sì kí mo tún gbàgbé fídíò tá à ń wò yìí gangan àwa tá à ti subscribe àwọn olóríire tá à ń wo fídíò yìí lọ́wọ́ àwa alálùbáríkà tá à ń wo fídíò yìí lọ́wọ́ àwa tílé ayé wa ti da tí ò ní bàjẹ́ mọ́ láéláé tó jẹ́ pé àwọn tó kù díẹ̀ nú ọ̀rọ̀ wọn náà ṣàtúnṣe rẹ̀ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ tá à ń wo fídíò yìí ẹ wo ìsàlẹ̀ rẹ̀ lọ́wọ́ ọ̀tún bí a ṣe ń subscribe bí a ṣe ń tẹ notification button la fẹ́ kọ́ra wa fídíò tá à ń wo ìgangan ẹ wo ìsàlẹ̀ rẹ̀ pátápátá níbi tí wọ́n kọ like dislike ẹ wò wá sọ́wọ́ ọ̀tún ẹ̀rì tí wọ́n kọ SUBSCRIBE subscribe ẹ̀rọ àfikà tẹ̀ lórí báyìí yóò paradà yóò di subscribe SUBSCRIBED yóò gbé dí sẹ́yìn yóò wá gbé aago kékeré kan sẹ́gbẹ̀ẹ́ dí yẹn ẹ fọwọ́ tí aago yẹn wá paradà á di aago 3 yóò wá tò wá látòkè wá sálẹ̀ lọ́wọ́ ọ̀tún fóònù yín èyí tó wà lókè pátápátá òní kẹtẹ̀ wọ́n kùnú rẹ̀ ń dúdú tàbí funfun níbi fóònù míì wọ́n kọ AWL sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ fi ká tẹ̀ ẹ́ notification nìyẹn aláàtì nìyẹn ìtanilólóńgó nìyẹn fídíò ń jáde gbà yóò balẹ̀ sọ́dọ̀ yín lọ́wọ́ kan ẹgbà láti ni bó ṣe bí ọ̀kan bó ṣe méjì bó ṣe mẹ́ta bó ṣe mẹ́rin bó ṣe live bó ṣe short ẹ rí lọ́wọ́ kan ni àǹfààní notification nìyẹn ọ̀fẹ́ lọ́bádé wọn kì í jáwó ń bẹ̀ YouTube ò kí ń jáwó ń bẹ̀ o rárá ọ̀fẹ́ lọ́bádé ẹlẹ́ẹ̀kejì ni pé subscribe ẹ ti subscribe yẹn ẹ ti ṣoríire nítorí wípé ẹ ti ní orí ọ̀fẹ́ láti lọ sórí channel gangan gbogbo àwọn fídíò tá a ti ṣe láti bẹ̀rẹ̀ channel yìí tó fi dórí fídíò tuntun tẹ́ ẹ wò yìí lèmi fi máa ń bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba ní máa ń forúkọ àná Muhammad sallallahu alaihi wasallam bẹ̀ yín tẹ́ ẹ jẹ́ mùsùlùmí mo fi máa ń fi Jesus Christ mẹ́ta lọ́kan ọmọ Mariam mo fi máa ń bẹ̀ yín kírísítẹ́nì mo fi máa ń bẹ̀ yín oníṣẹ̀tẹ̀ pé mo fi Ọ̀rúnmìlà bàbá àgbọn mi rè mo fi bẹ̀ ń kálukú yín ntọ́ bá jẹ́ tó ń kálukú kó ń kálukú mo ń bẹ̀ ní máa fi sọ wípé tá a bá wo fídíò titun tán tá a bá ṣalábàápàdé fídíò tuntun tá a bá wò tán tá a wò látòkè délẹ̀ tá a fò ẹ jẹ́ ká tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ ká wò láti bẹ̀rẹ̀ dópin fídíò náà wáyé wa ṣùgbọ́n tó kù díẹ̀ subscribe yẹn notification button tẹ̀ yẹn ọ̀fẹ́ méjèèjì bá dé àlàáfíà oore tẹ̀ ní ó mú bá yín ẹ wà lórí ọ̀fẹ́ àti padà sẹ́yìn àwọn fídíò tá a ṣe ní channel yìí Masterpiece MTV àwọn fídíò tá a ṣe ká tó ṣe lé tá a ṣe lọ sẹ́yìn gbáà ẹ wàá wò lọ lẹ́yọ kọ̀ọ̀kan èjì ẹyọ ọ̀kan èjì ẹ̀ta ẹ̀rin ẹ wá wò lọ ẹ wàá rí i pé fídíò tuntun tẹ ẹ wò tán yẹn yóò tún wá tún yín yé sí rere ẹ wàá sọ pé ìyẹn ni pé fídíò yìí tó tún túmọ̀ sí ni ibi tá a ti ń bọ̀ ibi tá a bá a dé yóò wá yé yín ibi tó yẹ kí ọ̀rọ̀ tún dojú kọ yóò wá tún fojú hàn ẹ wàá rí yẹn sì lèmi ṣe máa bẹ àwọn ẹbẹ yẹn wo fíìmù ṣùgbọ́n fíìmù tèmi ń ṣe kalẹ̀ à ń ṣe níṣe tí ó wúlò láéláé ni èmi ò ṣe fíìmù fashion ṣẹ̀gbọ́n àwọn fíìmù fashion wà tẹ́ pé tẹ́ bá ti wò lọ́jọ́ kan jọ́ keje báwo báyìí kò ní ìtumọ̀ mọ́ ẹ wàá rí yẹn sì báyìí so èmi ò ṣe fíìmù fashion fíìmù tí ó wúlò fún wa tí ó wúlò fáwọn ọmọ wa àwọn ìrandíran Yorùbá títí láéláé kó àbí yìí bá ṣe Yorùbá tó bá gbọ́ Yorùbá tó bá wo fídíò mi yìí yóò rere mbẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lèmi ṣe ń ṣe chain ni wọ́n sora wọn mú ni wọ́n ń dira wọn mú bọ̀ lèmi fi ń sọ wípé sísẹ̀ntẹ̀lé ni mò ń ṣe fídíò tèmi bọ̀ tó mo bẹ̀ wá lórúkọ náà bá tá a bá ti subscribe tá a tẹnu special bọ̀ tẹ̀ jẹ́ ká padà sẹ́yìn ká lọ wọ àwọn fídíò tó wà lẹ́yìn yẹn lọ bí rọ́ọ̀nì ń pa bòtọ́ ni ẹ wà rí pé òtítọ́ fojú hàn owó tẹ́ fi ra dátà kò ní wọn ayín jíjẹ mímú yín kò ní nira ọ̀nà tẹ́ ń gbà rówó ọ̀nà ló máa bá wá àkùdí òní wọṣẹ́ wa iṣẹ́ wo ní dojú ìjà kọ wa àwa táwa ń lo nílùú ọba wọn ní tiwa yín dípa ìyá ká wálé àwa tá a sì wà lórílẹ̀‐èdè yìí gan ta wà nílẹ̀ Yorùbá wọn ní gbé wa gbìn bí iṣu àmì àṣẹ lábẹ́ fídíò yìí gangan ẹ̀ tún rí tí wọ́n kọ JOIN sí membership ní ẹ tẹ́ tó bá ti kọ successful ẹ̀ tún rí THNK super thanks ní ẹ tẹ́ ẹ fọ́lọ̀ rẹ̀ ẹ bá tún kọ successful ẹ̀ tún wá láwọn fídíò kan ti máa jáde ní Premiere tọ́jẹ́ wípé yóò gbé déètì yóò gbé táìmù sójú wọ́n wá kọ Premiere sí PREMIERE
wọ́n wá kọ notify me, wọ́n wá fi notification bell sí lẹ́gbẹ̀ẹ́. Notification bell ní ìtanilólóńgó ẹ fìkà tẹ̀ yẹn náà. Tẹ́ bá ti fìkà tẹ̀ wá rí wípé táìmù tí fídíò yẹn bá jẹ́ wíwò aláàtì ó wá sọ́dọ̀ yín yóò gbé fídíò yẹn wá gangan tí ó sì fúnra ẹ̀. Tẹ́ bá ti wá sí tán tẹ́ wò ẹ pẹ́ndì ẹ̀. Ẹ wá rí yẹn sìn. Ṣé ráwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo ṣàlàyé yẹn owó ló bá dé èmi parọ́ tàyàn. Owó ni ẹni tó bá sì wù ló lè ṣe kò pọn dandan ẹni tó bá wù ló lè ṣe yẹn. A kàn sọ ni kó lè yé wa àmẹ́nì kankan tú láti lórí mẹ́tẹ̀ẹ̀ta yẹn o. Bẹ́ẹ̀ subscribe notification button téèyàn bá wo fídíò tèmi tí ó bá tẹ̀ ẹ́ ntọ́ ṣọ́ọ̀tì ó pọ̀ jù. Ntọ́ ṣọ́ọ̀tì ó pọ̀ báwọn fídíò tuntun bá ń jáde ẹ̀ lè rí i. By luck lẹ́bi lè rí i nínú bíi mẹ́wàá rẹ̀ yọ̀ kan ṣé fídíò wíwò wá nìyẹn. So ilé yín ọ̀nà yín kò ní bàjẹ́ kò ní bá pé àlàáfíà ìdẹ̀ra fúnlẹ̀ Yorùbá lápapọ̀ pátápátá àmì àṣẹ. Ẹ jẹ́ ká padà sórí ètò. Àwọn ọmọ Yorùbá ọ̀rọ̀ wa ti tọ́pẹ́ ó táyọ̀. Ẹ rí wípé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá múmú láyà mi. Ẹ̀yin tẹ́ ti ń tẹ̀lé mi bọ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí ó múmú gan láyà mi nítorí wípé ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni mí. Òríjínà ọmọ ilẹ̀ Yorùbá bàbá mi Yorùbá ìyá mi gbogbo àwọn ọ̀ràn mi pátápátá kò sédè mi bí àfi Yorùbá gbogbo wọn. Ìlọ jẹ́ kó múmú láyà mi. Ìlọ sì jẹ́ wípé ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ìdàgbàsókè àwọn ọmọ Yorùbá tó jẹ́ kó jẹ́ ọ̀kúnkúndùn ló kà àyà mi. Ní dèrò ẹ̀yìn àwọn bàbá wa ọba wọ́n ti lahùn wọ́n ti kẹ́hùn sọ̀rọ̀. Wọ́n ti tátán pẹ̀lú àwọn ìjọba. Gbẹ̀gẹ̀dẹ̀ ti gbiná kedere ti bẹ̀ wò. Ṣé ẹ mọ̀ pé àwọn kan ń sọ yẹn àwọn bàbá wa ọba àwọn ọba ló ń sanwó oṣù wọn àdó àwọn ìjọba ló ń sanwó oṣù wọn ẹrú ìjọba ni wọ́n ọmọ òṣìṣẹ́ ìjọba ni wọ́n wọn ní lè sọ̀rọ̀ gbogbo tí wọ́n bá tì wọ́n sí náà ni wọn ní lè dún wájú ìjọba kẹlẹmbẹ ni ẹ túnú ẹ ha ní kẹlẹmbẹ ẹ tú pà ẹ tú sẹ́gbẹ́ kan tú sínú gbó wọn ní lè bá ta ni sọ̀rọ̀ wọn ní lè bá ta ni sọ̀rọ̀. Tí ẹ bá jẹ́ pé àwọn kan tí ń sọ bẹ́ẹ̀ wọn ò rò dáadáa wọn ò rò láròkanlẹ̀ wọn ò ní àròjinlẹ̀ rẹ̀ dáadáa. Tẹ́ bá wá láròjinlẹ̀ rẹ̀ ni nínú ìjọba federal government nínú ìjọba state government nínú ìjọba local pẹ̀lú ọba àlùtà ló jura wọn lọ. Àwa la yí ipò padà mọ́ra wa lọ́wọ́. Ọba ju òṣèlú lọ. Tó bá yẹ pé a tò bó ti yẹ ká tò bó ti yẹ kó rí. Àwọn bàbá wa ju àwọn olóṣèlú lọ pátápátá látòkè délẹ̀. Ní gbogbo ọ̀nà ní ẹ fi jù wọ́n lọ táwọn ọba kòlù jọ. Ṣebí ìlú kan ìlú méjì náà ń sọ ní local government. Ìletò kan ìletò kejì ìletò kẹrin náà ń sọ ní local government. Ṣebí local government ni wọ́n ń tò papọ̀ ní wọ́n ń sọ di state. Ṣebí state ni wọ́n ń tò papọ̀ ni wọ́n ń sọ di country. Tí ọba wá sàn bàbá wa táwọn ń jìyà bọ̀ látàyè ìjọ tí wọ́n tẹ ìlú kọ̀ọ̀kan ṣé kọ́ńtì ó dúró ni. Ẹ jẹ́ ká sọ tí ń jó òtítọ́rọ̀ pọ́nbélé ni program tí wàá dúró lé lórí. Ẹ jẹ́ ká sọ tí ń jó òtítọ́rọ̀ láyé ìjọ ohun tí àwọn bá ń rúlù ṣé gọ́ọ̀mẹ̀ntì wà ń gbà yẹn ni. Bí ẹ bá tiẹ̀ wá wà sí báwọn òyìnbó ní ń gbà yẹn. Ṣé báwọn bàbá wa ló fún wọn láyè. Àwọn bàbá wa ti ń ṣèjọba bọ̀ wọ́n ti ń sayé bọ̀ wọ́n ti ń sọlá bọ̀ látọdún gbére. Ẹ̀dẹ̀ ògbà tọ́sẹ̀ ìlú kọ́ bẹ́ẹ̀ náà bá ṣe ń gbọ́ ọdún tàn wọ́n ní president kan ní pé kí ọba kan wá rí òun lẹ̀ Yorùbá ọba lóhùn kí n fodò president ní kó wá fún rẹ̀ president dẹ̀ wá àti gbọ́ ọdún tàn rí. Àwọn bàbá mi ọmọ rántí president yẹn wọ́n mọ̀ rántí ọba yẹn ọmọ kékeré lèmi. Ẹ wá rí yẹn síbi tọ́lọ̀ ń fún wọn lọ́ládé àṣẹ tí wọ́n bá pa ni ọyì ìjọba tí ọba rọ́wọ́ mú tí ọ̀rọ̀ náà lọ tọ́ ọba fi tọ́ba àlùṣe tí wọ́n bá fi tọ́ba àlùṣe wọn ò débì kankan. Láyéjọ́ òun ò dé ibì kankan wọn ò kú òbí kankan ojú kan ní wà wọn tún lẹ́yìn sí ni. Ẹ wá rí yẹn mo ń padà bọ̀ á gbádùn ètò yìí o á gbádùn ètò yìí gan. Àwa tá a nàró ẹja wà nǹkan léde àbí ká fi nǹkan léde. Àwa tá a wà ìjókòó fẹ̀yìntì gbígbà tí yẹn wà lórí ìnàró ni ẹ jẹ́ ká fẹ̀yìntì ká gbádùn ètò mo ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà sórí channel mi mo bẹ̀ wá lórúkọ náà bá ní àwa bá tá a bá ti subscribe tá a ti ń wo fíìmù yìí bọ̀ tipẹ́tipẹ́ tàbáwa tá a jẹ́ olóríire tá a ti ń wò bọ̀ tipẹ́tipẹ́ àwa tá a jólórí tá a ṣẹ̀ bọ́ rí fídíò oníṣẹ́yìí. Ẹ jẹ́ ká wò sàlẹ̀ fídíò yìí lọ́wọ́ ọ̀tún á rí tẹ́kọ̀ subscribe sí ẹ jẹ́ ká fi kàtẹ́ yóò di subscribe yóò gba aago sẹ́gbẹ̀ẹ́ ká fọwọ́ tẹ aago yẹn paradà yóò di mẹ́ta yóò tó wá látòkè wá sísàlẹ̀ lọ́wọ́ ọ̀tún fóònù yín ẹ tẹ tòkè rẹ̀ pátápátá ẹ gba notification nìyẹn. Ìyẹn ni pé gbogbo fídíò tó bá jáde ẹ lè rí subscribe jẹ́ gbogbo àwọn fídíò tá a ṣe sẹ́yìn ẹ lè lórí ọ̀fẹ́ láti lọ gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin pátápátá kí fídíò tá à ń ṣe yìí kó lè yẹ yín dáadáa. Ẹ jẹ́ ká máa bẹ́tò lọ.
bí ẹ bá jẹ́ wípé bó ṣe rìn gan bọ́rọ̀ yẹn ṣe wá lọ́lọ́kọlọ́kọ tó fi di wípé ọba ní àwọn ìjọba ní fọba jẹ àwọn ìjọba ni ọba ń wárí fún bó ṣe wárí bẹ́ẹ̀ gan òye mi mo sì ń ṣe ìwádìí lórí rẹ̀ lọ́wọ́ torí wípé màá di president ni màá di gómìnà ni màá di senator ni màá lọ fún house of rep local government chairman councillor gbogbo ẹ̀ kó tó lè di àfikún fojú káwọn ọba àfikún ṣàdéhùn kalẹ̀ kó ṣèlú dáadáa àfi kó fi dá ìlú lójú kó fi dá àwọn bàbá wa ọba lójú kó jẹ́ kí gbogbo ìlú ọmọ wípé ọmọ olóore ọmọ alárùbáríkà ni ó sì ṣetán láti sin ìlú ó ṣetán láti ṣe ohun rere sílẹ̀ Yorùbá yìí ó ṣetán láti tọ́jú ọmọ Yorùbá látòkè délẹ̀ láì bọ́ tí pé ọba ṣébẹ̀ tí wọ́n rárí dájú rẹ̀ lára rẹ̀ tí ó dẹ̀ ní jẹ́ pé ni tí ọkàn bẹ́ wá gíjà tó sóore kankan rí tó ṣe kankan rí ọkàn pọ̀ fẹ́ gbé àpótí fẹ́ kinní kan ò lè rọ́nà lọ wọ́n ní kí ló ṣe fún lù ú àwọn nǹkan wo ló ń ṣe fún lù ú bọ̀ ṣégbà tí pẹ́ o chairman wá dé ìgbà tí ìgbò councillor tí gbò chairman governor gubernatorial gbogbo ẹ̀ mọ́ra wọn senator tí presidential post dé lọ́sẹ̀ wá yọjú ọmọ ẹgbẹ́ àpótí ọ gbọ́dọ̀ máa ń ṣe nǹkan bọ̀ fúnlẹ̀ Yorùbá yẹn láyé jọ́hun yóò jẹ́ pò tí ń sin ìlú bọ̀ ó ti ń sin ìletò tọ̀wọ̀ ó ti ń sìn bọ̀ ìletò gan ni ọ̀dàbà rẹ lọ́pọ̀lọpọ̀ gbà pé lágbájá yìí ẹ jẹ́ ká gbìyànjú rẹ̀ wò ṣùgbọ́n bí gbogbo nǹkan ṣe rí tó wá di wípé àwọn ìjọba ní ń pàṣẹ fọ́ba ni wọ́n ń dọba síbí ni wọ́n ń da ọba sọ́hùn ọ̀pọ̀lọpọ̀ ọba wà lè sọ̀rọ̀ ìyà ń jẹ wá ìyà ń jẹ wá gbogbo wa nìyà ń jẹ papọ̀ àti wá dúró bájọba sọ̀rọ̀ wá di ìnira àwọn yẹn wá ń kígbe pé ẹ mọ̀ pé ìjọba ní sanwó oṣù wọn ni aláwọ̀nsì tí wọ́n fún wọn dísù tí wọ́n ń lò nù pẹtrol ẹnu jẹnẹrétọ̀ ẹnjìn wọn gbogbo tí wọ́n ń lò pátápátá pé ìjọba ní fún wọn wọ́n ṣe dà àpé wọn ò ṣe dà sí pé kì í ṣe wá ṣe pé kí wọ́n máa tọ́jú àwọn bàbá wa mọ́lẹ̀ kì í ṣe pé kí wọ́n máa dá wọn mọ̀ ní bàbá kì í ṣe pé kí wọ́n máa dá wọn mọ̀ páwọn ni wọ́n nílẹ̀ àwọn tá a dìbò fún tá a fi síbẹ̀ tó jẹ́ wípé àwọn ló yẹ kún wọn mọ̀ gbogbo ibi tá a bá ràn wọn lọ kún wọn lọ bẹ̀ láti padà wá jẹ́ alákọ̀ láti padà wá jẹ́wọ́ jẹ́ àbọ̀ fáwọn bàbá wa orí adé gangan ó yẹ kí wọ́n mọ̀ gbọ̀n ní báyìí torí pé wọn ò ní mọ tí wọ́n lè bá lẹ́nu bàbá wa ẹni tó bá wá hùwà dáadáa nú wọn tó ṣiṣẹ́ tìlú ran tó ṣe dáadáa tó ṣe lójú àmì èyàn ò lè ṣe tán iṣẹ́ yìí pọ̀ kọjá bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè gba 100% nínú wọn bọ̀ kó make sure kó ń gba 80 90 95% tí bá wá ń bọ̀ wálé irú ọkàn wọn nìyẹn olóṣèlú bí ọwọ́ abalẹ̀ wípé gbogbo tí wọ́n ràn lòún mójútó gbogbo tí wọ́n ràn lòún ṣe dáadáa ṣùgbọ́n tó bá ṣe dáadáa ò ní lè wá sínú ìlú yẹn torí ẹrù ọmọ bàá pé ibi tó ń lọ yìí wọ́n lè yẹ ẹjẹ bí ẹran torí wípé wọ́n ní kó lọ ṣaṣojú ni bí ọmọ ọ̀dọ́ ni olóṣèlú jẹ́ ọmọ ọ̀dọ́ wa wọ́n jẹ́ látòrí pírẹsidẹ́ǹtì dóyí tó fi dépò tó wà nílẹ̀ pátápátá ọmọ ọ̀dọ́ ni wọ́n jẹ́ fún àwa la bẹ̀ wọ́n ń ṣé kò yá wa aráàlú ni tí kò yé wa ni ọmọ ọ̀dọ́ ni wọ́n jẹ́ fún wa olùránṣẹ́ wọ́n jẹ́ àti wá gbé wọn sípò bàbá àti gbé wọn sípò àgbà ipò àwọn bàbá wa orí adé àti gbé wọn síbẹ̀ àwọn náà ti wá gapá sókè wọ́n ti jọra wọn lójú àṣẹ tó yẹ ká bàbá wọn bọ́ ọmọ pa wọ́n ti wá fi sẹ́nu àwọn olóṣèlú àwọn bàbá wọn bá wá ń bẹ̀rù àwọn olóṣèlú àti dìde sọ̀rọ̀ kí wọ́n sọ tí ń ṣẹlẹ̀ ń pàdé wá dìnira fọ́pọ̀lọpọ̀ ẹ wo bí tí a bá ayé dé mo dẹ̀ ń gbá rìsáàtì lórí yẹn lọ́wọ́ kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ kí ló fà á bò ní wọ́n ṣe rìn àwọn tí ìlú ránṣẹ́ àwọn tó jẹ́ pé ńgbà tí wọ́n gbà pòtí kó tó di pé wọ́n gbà pòtí ẹ̀bẹ̀ wọ́n ń bẹ̀ káàkiri ẹkún lọ́pọ̀lọpọ̀ ń sun káàkiri ìdọ̀bálẹ̀ wọ́n ń dọ̀bálẹ̀ fún wa káàkiri ojú rere wa ni wọ́n ń wá tó wá jẹ́ pé ńgbà tí wọ́n débẹ̀ tán tá a fún wọn ní àṣẹ kó wá jẹ́ pé àwọn gangan tí wọ́n kó lọ padà wá di chairman fún wa ló di ọ̀gá fún wa ló di bàbá fún wa ẹ wá rí yẹn kó wá jẹ́ pé àwọn gangan ni wọ́n ń control àwọn bàbá wa anyhow ìjọba níjọba ọmọ jẹ́ o ìjọba níjọba ọmọ jẹ́ federal ní federal ọmọ jẹ́ state ní state ọmọ jẹ́ ṣùgbọ́n aláwáǹsì gbọ́dọ̀ wà aláwáǹsì gbọ́dọ̀ wà fórí adé gbogbo ń táwa ń gbìyànjú láti sọ nìyẹn wípé bí wọ́n ṣe tolẹ̀ Yorùbá ìyàwó ọ̀gbà tiẹ̀ ṣùgbọ́n dùn mí ti dùn àwọn bàbá wa ti jẹ́wọ́ ọmọ ọkọ wọ́n ti jẹ́wọ́ ọmọ ọkọ gbogbo ìyà tí ń jẹ wá gbogbo tí ń ṣẹlẹ̀ gbogbo mi ṣe ń hùwà
gbogbo bí wọ́n ṣe ń hùwà wọ́n ti ń tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lẹ̀ fún wọn wípé rárá o a lè faramọ́ o a lè fi ara mọ́ ẹ̀bẹ̀ lẹ́mọ̀ bẹ̀ kẹ́ tó di gómìnà kẹ́ tó di president kẹ́ tó lọ fún house of senate rep ẹ̀bẹ̀ lẹ́ ń bẹ gbogbo àwọn aráàlú tẹ̀ ń dọ̀bálẹ̀ tẹ̀ ń káàkiri lọ́sàn-án lóru ìletò síletò ilé inú ilé sínú ilé látàdọ̀ àwọn ọba látọ̀dọ̀ ọba kìíní sádọ̀ àwọn ọba kejì tẹ́ bá wá débẹ̀ tán ọ̀tọ̀ ni àdéhùn tẹ́ ẹ ṣe ọ̀tọ̀ ni àdéhùn tí ẹ ń bá lọ ẹ wà níyẹn sìn báyìí bọ́ nísìnyí àwọn bàbá wa ti Kehun sọ fún wa wípé àwa tá à ń ṣe Yorùbá nation ẹ jẹ́ ká mẹ́lò ẹ jẹ́ kọ́kàn wá balẹ̀ á de ilẹ̀ lérí lágbára tí tóbi tọ́lọ́run ọba á wọ Yorùbá nation báyìí àwọn ọlọ̀tẹ̀ lójú máa tì àwọn ọlọ̀tẹ̀ ti mọ́ra wọ́n ti mọ́ra wọn kóńkó bá ń pè àwọn ọlọ̀tẹ̀ wọ́n ti mọ́ra wọn tí wọ́n fẹ́ ìdàgbàsókè ilẹ̀ Yorùbá àwọn dígẹrẹ tìlú wo àwọn aláyà kẹ̀kẹ́ mufti gbogbo wọn bẹ́ẹ̀ ni wọ́n padà túbá gbogbo wọn padà dọ̀bálẹ̀ gbogbo wọn náà máa túbá torí wípé Yorùbá nation ti lábù tó wà ti kọjá bẹ́ẹ̀ àwọn bàbá wa ti Kehun sọ̀rọ̀ wípé ẹ lè fi wá sílé ìgbẹ́ bá ti tọrọ ẹ̀bẹ̀ tán tá a gbé yín dépò tán ẹ wàá tó gbogbo wa sábúlé ẹ̀yin wàá bọ́ sẹ́kọ̀ọ́ ẹ bọ́ sábújá ẹ mọ̀ wá jayé káàkiri àti dẹ́lù yín gẹ́gẹ́ nílé wa mọ́ ẹ ní wá sílùú yín mọ́ ẹ̀ tí ẹ̀ ní rántí ibi tẹ́ ti dìbò fún yín mọ́ nǹkan rere gbogbo àwọn nǹkan lálùbáríkà tẹ́ ti ṣàdéhùn kalẹ̀ ẹ wàá fi sínú yọ̀ọ́rà mọ́ yín nú pátápátá ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀wá nílé mádéhùn ṣe mọ́ pẹ́tẹ́rẹ́ nú yín láwọn tó mádéhùn ṣe ẹni agbára wà fún wọn ọ̀yàyọ́ wà fún wọn láti padà wálé mélòó nú yín ló lè wálé mélòó nínú yín ló lè wá jókòó tì wá láàrin ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ọwọ́ apẹ́jù yẹn yán ọ̀sẹ̀ kan tí wàá lò ní ṣẹlẹ̀ sí mélòó nínú yín ló lè wálé tí ó wálé wípé mo wálé mo kàn wá sinmi tẹ́ ẹ̀ ní lọ́ọ̀jì sóòtẹ́ẹ̀lì tẹ́ ẹ̀ wà nulẹ̀ tẹ́ ẹ̀ sí géètì kalẹ̀ tẹ́ ẹ̀ sí wíńdò kalẹ̀ kó kálukú ọmọ wa bá yín mélòó ni ìwà rẹ̀ gbé bẹ́ẹ̀ yẹn mélòó ni ìwà rẹ̀ gbé mélòó ló dá lójú wípé yes ìwà tóun wù iṣẹ́ tí wọ́n rán òun jẹ́ lájẹtán òun gbìyànjú gbogbo agbára òun tìlú lòun ṣe kì í ṣe taro òun kéde pé òun lọ kówó jọ ń bẹ̀ máa kówó owó ìlú sápò páwọn ń kó lọ ní ọba àwọn ń kó pamọ́ ń bí wọ́n ń ṣe sọ́kàwé ìfowó wọ́n ń ti odidi owó mọ́nú yàrá kan yàrá méjì full load wọ́n fi kọ̀ńténà kó owó ẹwọ́ àríyànṣe yìí tí ò ní jẹ́ wípé tara yín nìkan ilẹ̀ mọ̀ mélòó yín ló lè wálé bẹ́ẹ̀ mélòó ló lè wá sílé tí ó wá pẹ̀lú ìfọkànbalẹ̀ tí ó ṣílẹ̀kùn kalẹ̀ pé tọ̀ mo ti dé o iṣẹ́ tẹ́ ẹ bẹ̀ mí tí ó lọ wájú ọba tí ó dùn wájú gbogbo aráàlú pé ibi mo jẹ́ ẹ dé nìyí ibi mo ti bẹ̀rẹ̀ níbi tí mo ṣe é dé nìyí àwọn èyí tí mo ti ṣe láti parí nì àwọn èyí tó kù díẹ̀díẹ̀ nì àwọn tá àti ìmọ̀wọ́ kàn ní tá a sì mọ̀wọ́ kàn tó bá yá mélòó nínú yín ní wá padà mélòó nínú yín ní wá padà tẹ́ bá ti wọlé báyìí jọ́ kejì tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí ní ẹ ti ju ọ báyìí báyìí sí wa náà ti ṣe báyìí sílùú tẹ́ ti dìbò fún wọn ìletò tẹ́ ti dìbò fún wọn abúlé tẹ́ ti dìbò fún wọn constituency tẹ́ ti dìbò fún wọn local government tẹ́ ti dìbò fún wọn wọ́ọ̀dù tẹ́ ti dìbò fún wọn state tẹ́ ti dìbò fún wọn tẹ́ báyìí ti lè wọlé tẹ́ ṣe báyìí tẹ́ bẹ̀rẹ̀ tẹ́ ó tó dìgbà tí ìbò bá tó súnmọ́ tí ìbò bá tó súnmọ́ ni wọ́n wá dé ni wọ́n mọ̀ rẹ́rìn-ín ni wọ́n mọ̀ báwọn àgbàlagbà ṣeré bọ́mọdé ṣeré ni wọ́n mọ̀ fara rò wá lára sẹ́ni pọ́gbọ́n ọgbọ́n wọn pọ̀ ọgbọ́n ẹ̀wẹ́ ni tí wọ́n bá tú ajẹ́tẹ́ gbogbo ìgbà tó yẹ kí wọ́n wálé gbogbo tó yẹ kí wọ́n ṣe rere ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní wálé Àbújá wọn ò déjúmọ́ Èkó ni wọ́n ò déjúmọ́ mítì wọ́n mọ̀ pé àwọn lọ ní òyìnbó lọ Canada lọ ní Spain lọ ní London ẹ wàá rí yẹn wọn wá ní ráyè tìlú mọ́ gbà ní òdì pé abísí iṣẹ́ tó gbé yín débẹ̀ gangan ẹ wàá gbàgbé rẹ̀ ọ̀nà tẹ́yìn ò fi kówó jẹ tẹ́ máa fi kó ọrọ̀ jọ ilẹ̀ yín lé ẹ wàá rí yẹn sìn àwọn bàbá wa ti láwọn sọ̀rọ̀ àwọn Yorùbá tí ó dẹ̀yé náà á mọ̀ láyé wọn ni àwọn ilé tí ikún tọrọ yẹn dẹ̀yé tí ẹ ń díbọ́n á mọ̀ láyé wọn gbogbo ìgbà ni á mọ̀ láyé wọn ni ẹ rí i pé àwọn míì à ń wò wọn níwò aṣíwájú àwọn míì à ń wò wọn níwò bàbá àwọn míì à ń wò wọn níwò làákàyè ọlọ́gbọ́n onímọ̀ olóye àwọn míì à ń wò wọn gan pé àti Yorùbá nation bá dé ó yẹ kẹ́ni ilé jẹ gọ́vnà ó yẹ kẹ́ni ilé contest fún president ẹ wàá rí i pé kọ̀ọ̀kan nù wọn. The architect of our problems.
We are. We just keep talking. We haven't faced that fact that we are the problem of this nation. All of us, let us tell ourselves the truth. Let's redesign the fundamental structure of this country. Devolution of powers. Why should we make the president of Nigeria, the governor, presidency so powerful? The EFCC chairman innocently said something here that he will go after the presidency, he will go after the judiciary, he will go after the legislative hand. I will be praying for you. I will be praying for you. I will pray and fast for you. Some people have been there before you. Let's be truthful. How did they end? They tried to do some certain things. Maybe they're listening to their leaders and their masters that put them there. I will pray for you. I mean it too. Yorubas will say we need to do more abusari for you. It's not easy. He has spoken very, very wonderfully well that he wants to make a mark. But a lot of people will misread him that you, after putting you there, you want to go after us. When are we going to grow in this country? When? We all sit down and talk. There is a problem in Nigeria. So corruption is everywhere. Don't let us deceive ourselves. Our leaders will so much be supported. And say I can go to my area of constituents, my local government, and I can stay there in peace for 1 week. Who can do it here? Including our gatekeepers. Who can do it here? Including the Senate President, including the Speaker. But you left the traditional rulers. You left district heads, the Bales, to continue to stay there. And you are saying all will be well in this country. We are the ones facing these youths. We know their problems. And we have been talking every time. You sit in beautiful offices and you all think all will be well. Let us be very truthful in this country. Look at this beautiful building. As beautiful as this building is, if the foundation is wrong, the entire building will collapse because the foundation has a problem. In this gathering, the Senate President mentioned the key factor, the collapse of local government. It has collapsed. Let's be very truthful to ourselves. It has completely collapsed because that's the only arm of government that is, number one, the foundation of this country. You don't have any other foundation. We are only building on a castle that has been completely broken down. That is the foundation that will gather the most active age bracket for you in this country. You say we have 774 local governments and several wards. Where do we have the wards being put together? It's under the local government constituency. They are underfunded. You don't even reference them for anything. You don't even care about their administration. Where did we get it wrong in this country? We all have faults. All of us here. If we keep talking every time, we will not get any result. It's getting worse. They are getting more emboldened. They are now very bold and they are ready to face anybody.
because they are hungry and they are angry. Let us change our strategy. Let us change our style. You leave this age bracket. If there will be a problem, you will give them guns to start to move around. You will never see anybody above our age in our comfort zone here that is really ready to face the music. It's very important for all of us to know that we are not all safe. We are not safe at all. Let us engage a lot of youth organizations that are very relevant, that understands the local government administration, the governance within every district, every category of the localization of this country. It's very important for us, and continue to engage them in every program we do in this country. You have neglected that category completely. The whole we are right now, you have neglected them because they are not represented here. They are not at all. So what are we going to come out here to talk about? And that is our foundation. It is our foundation. We should be very serious in this country now. We should talk very seriously. This issue of security, this national security, is not the problem of the service chiefs. It's not the problem of the lawmakers. It's not the problem of the executive arm of government. It's the problem of all of us. How many of this active population that are under you that you are taking care of? What's the essence of you being a politician? That you cannot even move around freely. You cannot. Nobody. Do you think Abuja is only Nigeria? Or Lagos is only Nigeria? 36 states of this country. Some people are there, you left them, you abandoned them, and you are making laws and you are administering. What are you administering? I do not know. So let us talk to ourselves very seriously. The people that are not ghosts, these people that are agitating left and right, we need to engage them. We need to actually engage them and separate the corn from chaff. We know the good and the bad amongst them. We can easily separate them by engaging them.